Ìyábọ̀ kí ló dé tó ṣe at least ṣé mo ṣe rí ló ṣe mi dey need àti ṣe since tó ti ń gba donation àti mo understand it's quite unfortunate pé I have to go through all that because mo fẹ́ gba donation wò lè ṣiṣẹ́. Go dey there. Okay. We go dey there with media. I want to see how this thing is going to unfold. Because Fọlá léèyàn. Tẹ́ bá ní kò léèyàn irọ́ lẹ pa ó ní èèyàn. Ìwọ ló dẹ̀ ń bá wa sanwó lé Fọlá. Ìgbà tó wá dìgbà tí ìwọ fẹ́ gba donation Fọlá léèyàn. Ṣáwọn tó ń gba donation lọ́wọ́ wọn yẹn léèyàn. Ṣé o mọ̀ pé material tó múlẹ̀ yìí material tó fi ń gba donation ni Fọlá ní èèyàn. Marathon ni máa ṣe fún ẹ. Gbogbo show ẹ ni máa analyze. O mọ̀ pé mo ní energy. Mo dẹ̀ ti dákẹ́ fún ẹ tipẹ́tipẹ́. Mo fẹ́ káyé rí ẹ tán pé òun bá tèèyàn jẹ́ fi gba donation. Gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ irọ́ ni kò so ó wá justice for anybody. Donation ló ń gbà. Fọlá léèyàn kò dẹ̀ lè consult àwọn èèyàn yẹn. Àbí lẹ́yìn ìgbà táwọn Dorcas àti Sọjí ti gba over $1 billion ló ṣẹ̀ṣẹ̀ wá kàn wọ́. Àbí Fọlá ní èèyàn yẹn ló fi ń gba donation. Àbí. You see how all these things is going to unfold. Okay. Why will Fola be arrested again? I want to know. Ìwọ gẹ́gẹ́ bí ọlọ́pàá orí ẹ ti dàrú. Ìwà alápá má ṣiṣẹ́ yìí. Ìwà aláìní rònú. Ìwà aláìní tìjú. Ìwọ náà wo nǹkan táwọn òbí ẹ bí. Your mates are in banking system. Your mates are doing well in business. You are here on social media doing rada, pushing fake narrative, lying against innocent people. To do fake donation. Àkókò bí sọ̀ṣẹ́ rada. Wala ẹ̀ ní tìjú. You want to know why? Fola is being rearrested by who? You are protecting donation tẹ́ ti gbà lórí Facebook. Àbí kí ló kàn ẹ́ níbẹ̀? Tọ́wọ́ ẹ bá mọ́ allegedly from gbogbo ohun tó ṣẹlẹ̀ tó fi Fọlá ṣe lórí Facebook tí ọwọ́ ẹ bá mọ́ kí ló dé tó ṣe ń fẹ́ mọ̀ ohun tó ṣẹlẹ̀? Ìwà aláìní tìjú, ìwà alápá má ṣiṣẹ́, ìwà aláìní ròrì. Àwọn òbí ẹ tó bí ẹ sáyé ṣé ohun tán ní kó wá dàrí. Mọ̀ pé ìdàkudà ló dà yóò dá dáadáa. Ńgbà tí Dino gbé voice ẹ̀ síta ṣé mo dá sí? Ó lọ listen sí voice ẹ̀ lọ́dọ̀ Dino. Ó mọ̀ pé ó ṣẹ̀sìn kan ni. Ó ṣẹ̀sìn kan. Ìtìjú yẹn pọ̀ fún ẹ. Ó gbọ́ voice ẹ̀ ó ń jà sóko. Ìwọ tó ń jà sóko ó wá ń dá sọ̀rọ̀ family ni. Ìwọ tó ní làákàyè tó lọ́pọlọ. Ìwọ tó láǹkúrí, ìwọ tó ní lárí. Ìwọ tó rí ẹ ti dàrú. Ìwọ tó ń jà sóko, ìwọ tó ń sunkún torí oko, ìwọ tó lè ṣiṣẹ́. Wá ń dá sọ̀rọ̀. Dá sọ̀rọ̀. Ìwọ ló máa sọ fún mi. Mi ṣe máa ṣe nǹkan mi. Ta ni ẹ́? Ta ni ìwọ jẹ́ DPO àbí ìwọ jẹ́ IG àbójọ́ ọlọ́pàá? Ta ni ìwọ? Mo ń béèrè. Ta ni ẹ́? Tí bá rí ẹ tó tún ṣe rádaràdá rú òṣì báyìí màá dín ẹgbẹ́ pẹ̀lú ọ̀rọ̀. Lọ get a life káwọn òbí ẹ lè proud of you. Òṣì ló ń ṣe kiri. Owó donation ló fi ń gara. Kó ṣì lọ. Why she has to be arrested? Wáyà ni. Wà lọ bí lọ́wọ́ Ṣẹ́gun Wáyà. Idiotic element. Òpònú. Very jobless idiot. Bó ṣe ridicule ààrẹ tó fẹ́ gba donation. Bó ṣe subject ààrẹ. Bó ṣe ń bojú ìyá àti bàbá ẹ̀ jẹ́. Rí pé ó fẹ́ gba donation. Òṣì tó ń bá kiri. Àwa tó ń look up to ní society. Jẹ́ ló ti rí káwa jókòó sórí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí.
o ná rape ẹ ní kékeré náà o ṣe fi energy máa wá àwọn tó rape ẹ kiri o ṣe fi energy máa wá àwọn tó rape ẹ kiri ẹ kì í tiẹ̀ lọ gbé ṣòyìn ma jẹ́ ń gbọ́ ilé ìtàn jẹ́ ń fast forward. It doesn't make any sense. We will see to it. They said they're not going to release her today. She has to go. You will see to it. Tani what to first see to it. Go tomorrow. So she will go to court tomorrow. Don't you mind me say? She will go to court tomorrow. We will see. Jumbo. I really need to understand. It doesn't make any sense. We will see to it. They said they're not going to release her today. She has to go to court tomorrow. So she will go to court tomorrow. Don't you mind me say? She will go to court tomorrow. We will see. Ṣé mo pé tí n bá fẹ́ analyze iṣẹ́ ìmọ̀ tí mo lè gbé wá. So why to she obstruct justice? They say they will not release her. Yes, because they want her to do DNA. So why are you obstructing DNA? Ọmọ pé mo ṣe tí mo lè gbé wá. Ibi tí Fọlá ti ń sọ fún Gistlover wípé kó promise òun pé òun máa protect òun. Àwọn pé mo lè lọ gbé wá. Èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tí FCC ò bá sọ iye tó gbà, there will not be peace. Iye tó fi mí pa ni mo ní interest lé lórí. O sì tó àwọn tó rí ipò ẹ̀ náà tó fẹ́nu ara ẹ̀ sọ wọ́n molest ẹ̀. O sì tó àwọn tó ní wọ́n molest ẹ̀. Ta ni wọ́ láti máa ta ní ẹ́? Kí ló tó rí dáadáa báyìí? Ta ni ẹ́? Ta ni wọ́? You will see to it. See to what? See to how you've been collecting donation on Facebook and Instagram. Yeah, but it shows how you are desperately protecting your donation scheme. Mo lè máa ṣe show ìlọ máa kọ́ máa jẹun máa padà mí nípa life. Torí fóònù bá gbóná tó bá kú máa tún padà wá. Mo lè máa ṣe show ìlọ fún ẹ. Ta ni wọ́? Ó yẹ káwọn ọmọ Nàìjíríà béèrè pé kí ló kàn ẹ́? Fọlá ti kọ letter of authority. Fọlá ti ṣe unthinkable thing. Fọlá ti ṣe death certificate ọ̀tá Mr. Lawal. Ẹ ti jọ gbé international passport mi síta. Ìyábọ̀ ta ni wọ́? I understand you are protecting your donation scheme. But ta ni ẹ́? Ó dá pé nǹkan kan ń ṣe ẹ́. Seems she's be selective with that. Ta ló ń ṣe activist? Ṣé activist nìyẹn ṣàbí yẹn ń tọrọ bára? Ìjọ́ ò lẹ ti rí ṣòwò rẹ kó pin account ẹ̀. Ìjọ́ ò lẹ ti rí Lizzy Anjorin kó pin account ẹ̀. Àwa tá jẹ́ activist gidi gan tó jẹ́ family activist. O lè rí wa ká pin account àbí ká máa dá sí family. We don't interfere in family matters. Ta ni wọ́? We need to understand. We need to understand. Understand Kenny? He said she said that she sent Taya Akila. Fọlá tó ṣe struggle láti wá ohun tó máa jẹ. Bó ṣe sọ pé ìyàwó Mohbad ń struggle láti wá ohun tó máa jẹ. Ṣé o ti máa ṣe fún ẹ máa bá dà? Ṣé o ti máa ṣe fún ẹ máa bá dà? Mi ní bú ẹ, òtítọ́ ni mo fẹ́ fi hàn. Mo kàn fẹ́ káyé mọ̀ pé òun bá yé àwọn èèyàn jẹ́ fi gba donation ni. Kan tí mo ní interest lé lórí nìyẹn. Bó ṣe sọ nìyẹn torí DNA oníyàwó Mohbad ń wá nǹkan tó fẹ́ jẹ. Tí ò bá sí pọ́lọ́run tú àṣírí ẹ̀. Ǹjọ́ lè mọ̀ pé ìwà àtàwọn Fọlá jọ wà papọ̀. Mo ń béèrè lọ́wọ́ ẹ̀. Onífọlá ń wá ohun tó máa jẹ. But few days after video yìí lẹ́jọ́ lọ ṣí aṣọ lórí mi ní Dùmátà.
ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ̀. ṣùgbọ́n the same topic wà á rí pé the same concept tó ń lò fún Lizzy ló ń lò fáwọn Mohbad. Onífọlá tó ń wá tó máa jẹ bọ̀ ẹ̀ ń wá nǹkan tó máa jẹ lè fi pàdé mi nínú Dùmátà. àbí báwo ni wọ́n ṣe mọ̀ pé Fọlá ń wá nǹkan tó máa jẹ tí ó bá sí pé ìtorí ohun tó máa jẹ lẹ ṣe ń gba donation tó dẹ̀ ṣe ń purọ́ mọ́ wa. so Fọlá tán ti dá almost a billion naira fún lórí Facebook ó wá tún dọ́dọ̀ títí ẹlẹ́yìn ọdún mẹ́ta tán ti fi ń gbowó Fọlá wá di ohun àwọn tó máa jẹ the same thing ló sọ pé ìyàwó Mohbad ń wá nǹkan tó máa jẹ. ó ní ṣerú ẹ̀ mọ́ ó ní ṣerú ẹ̀ mọ́ for very long time I did not mention your name, I did not come for you. mo wà jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi mo ń ṣiṣẹ́ torí pé ìwọ Ìyábọ̀ ò lè ṣe iṣẹ́ ó fẹ́ máa tọrọ bára gbọ́n tó ń jáde lẹ́nu ẹ̀. adájọ́ wo ló máa listen sí àwọn evidences yìí tí wọn ò ní bí ẹ́ pé kí ni títí ẹ̀. tó ṣe struggle láti wọn tó máa mu someone that. bí àwọn Mohbad náà ṣe struggle láti Ọlọ́run yọ ẹ́ má wọrí mò ń bọ̀ wá ṣe ṣòwò ẹ̀. Ìyábọ̀ ọlọ́pàá àti court kò lè yanjú kéèsì mi àti ẹ̀ mo fẹ́ mọ iye tó fi mí pa. ó mọ nǹkan tó ó mọ̀ pé ní day one tí mo kọ́kọ́ appear ní court ó mọ nǹkan tó ṣẹlẹ̀ náà nígbà tí bàbá adájọ́ yẹn tó fẹ́ gba particular name kan lẹ́nu mi mo dúró pé kò sẹ́ni tó lè gbà lẹ́nu mi ó kéré ju kí má dẹ̀ lóhùn ìwọ kẹ̀ mo ń wù ẹ́ nì kò yẹ òkú 20 ọdún ni kò ń ṣàjèjì sáré mo mọ̀ ẹ́ tán ni mo mọ̀ wòye máa ń ṣe o mọ̀ pé tí mi ò bá fún ẹ ní long group kò yẹ kò fún mi ní enough evidence ó ti yẹ you destroy people because of donation Ìyábọ̀ she's struggling to feed her children. She's struggling to feed her children and that is why you are helping her to collect donation tẹ́ jọ ń pín. If she's struggling feed her children kí ló dé tó jẹ́ pé gbà tó fẹ́ tí Mr. Lawal officially fẹ́ Lizzy ní Fọlá di struggling láti feed the children ṣáwala lọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó wà lọ́wọ́ Ìyábọ̀ ṣáwala lọmọ mẹ́rẹ̀ẹ̀rin wàá ké wá yọ àlà sọ pé ìgbà tó ń ṣe show fún mi ṣé mo lọ sọ́dọ̀ ọlọ́pàá ṣé mo lọ sọ́dọ̀ kóòtù ìgbà tó ń ṣe gbogbo show yìí fún mi despite the fact that I reported you wọ́n bá náà fẹ́ mú ẹ mà ní kan fi ẹ lẹ̀ because police and court cannot give me justice of what you've done to me. It's only FCC. I want to know how much. Ìwọ Ìyábọ̀, mo fẹ́ mọ iye tó pa láti jọ yẹn ẹ̀wọ̀ ti Fọlá. Lẹ́yìn tí Dorcas ti gba àwọn àti Sọjí ti gba over $1 billion tó ti kọ́lé tán wọ́n ṣe wá gbé wá o wá ń push narrative pé she cannot feed her children. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ kọ́lé fún, ẹni tó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò $20 million fún. Ngbà tó dọ́dọ̀ tiẹ̀ tó ro fẹ́ gba donation ó wá di she cannot feed her children. Ṣé àwa la ni children? Ìyábọ̀, mo ń bẹ̀ pé ṣé àwa la ni children? Ọwọ́ Fọlá. Then tí Fọlá bá ń struggle báwo ló ṣe kàn wọ́ tó wá ń gba donation? It's quite unfortunate you've destroyed a lot of people with this your format of donation, and Nigerians are watching you. Most especially Nigerian police are watching you. Ìyábọ̀, o lè ṣe báyìí l'Amẹ́ríkà now. O lè ṣe báyìí l'Amẹ́ríkà. Need to see how she's going to take care of her family. Chengo. We will see. All because of donation. Because I am also a single mother.
and I will not stand and watch you people do this to her. Iyabo, you are a single mother by choice. You will not watch us doing what to Fola. What are we doing to Fola? Can you give us evidence? Torí pé ẹ ń fi wá tọrọ bára, ẹ ti gba over $1 billion. Ìjọba dẹ̀ fẹ́ ṣe DNA. Ó wá ní you cannot watch Nigerian police to conduct DNA for Fola. Did you listen to yourself? Just because of a donation. Ṣé o mọ̀ pé bí tó ti rówó ṣe fíìmù rẹ̀? Because o ní lárí now. O lówó lọ́wọ́ náà, o jẹ́yàn náà. O lálùbáríkà náà. Ebi ń pa ẹ́ náà. Ibi tó ti rówó tó ti fi ṣe fíìmù rẹ̀ náà. Àbí lẹ́yìn fídíò ìkọ́ owó tó gbà wo narrative tó ń push nítorí donation. Ẹni lẹ́lẹ̀ ni ẹ́. Ẹni ẹ̀kọ́ ni ẹ́. Bíbélì àti Kùránù gégùn fún ẹ. Irú ẹ̀dá bíi títí ẹ. You destroy a lot and you push a lot of fake narrations to get donations. So single mother ni. Àbí single mother ni wọ́n náà. O ní wò wá kàn ṣe DNA. Àbí Ìyábọ̀ o wá padà lọ gba donation wa àti Fọlá. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé Alhaji lọ sí court. Ńgbà tẹ́ wá dé court. Tí lọ́ọ̀yà wa wá kó dọ́kúmẹ́ǹtì sílẹ̀. Ǹjẹ́ o rántí sọ fún àwọn tó ń dáwó fún ẹ níbi tó ti ń ṣe show yìí? Ǹjẹ́ o rántí sọ fún wọn? Alhaji kan ló lọ ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọwọ́ Fọlá. Since tó ti mọ̀ pé ò sí nílé ọkọ single mother ni ẹ, kí ló dé tó ṣe ń ṣe show tó ṣe ń fi èmi tí mo wà nílé ọkọ gba donation? Ìyábọ̀ wọ́n ló sọ ní single mother ni ẹ. Bó ṣe jẹ́ single mother yẹn, ṣé mi ni mo bá titi ẹ jẹ́ tó fi sí nílé ọkọ? Ló ṣe ń fi èmi tí mo wà nílé ọkọ gba donation. Until EFCC do the needful, no going back. No going back. Mo ti sọ point tèmi. Ìwọ àtàwọn tẹjọ́ ń pera yín tẹjọ́ ń bẹ̀rẹ̀ yín àwọn nìyẹn. Ó fi èmi gba donation parọ́ mọ́ mi. Ó parọ́ mọ́ àwọn ọmọ mi Ìyábọ̀. Ó parọ́ mọ́ àwọn ọmọ mi. Ìwọ Ìyábọ̀ Òjó, ó parọ́ mọ́ àwọn ọmọ mi. Ó fi gba donation. You don't understand? Oh my God. That Alagbo, we will dey there. The court, we will dey there. Okay. Yes. Where you people? Video nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ lálágbọ̀n àti court, we are ready to submit it to Supreme Court. Àwọn tó fẹ́ wá jí ọ̀tá Mr. Lawal gbé ní court. Tí àwọn ènìyàn sọ pé ọ̀dọ̀ DIG Alabi làwọn ti wá. Tí ọ̀gá DIG Alabi dẹ̀ nìkan gbé fóònù fún wọn. Ọ̀gá DIG Alabi kọ́lọ́ ń lọ́rẹ̀ mi wọn. Wọ́n dẹ̀ order arrest àwọn tí ìwọ Ìyábọ̀ kó wá. Yes or no? Thank God pé ọ̀gá DIG Alabi olórúkọ ńlá ni, kì í ṣe ẹni tán lè parọ́ mọ́. Gbogbo evidence ẹ ṣé o mọ̀ wípé orí Amẹ̀bọ àti Gistlover ló post video Alhaji sí. Gbogbo yín ti gbàgbé video yẹn bí Alhaji ti fi kíní bomú báyìí. Ọjọ́ yẹn ló ń sọ. Ọjọ́ kejì ọjọ́ yìí tó ti vandalize mọ́tò mi. Ọjọ́ yẹn ló fẹ́ wá jí ọ̀tá Alhaji gbé. Ìyábọ̀, you have a lot to answer. Àwọn tó kó wá sí court, like you rightly said, to come and kidnap Alhaji. Wá gbé wọn síta. You've done a lot. Issue ẹ ò kì í ṣe issue pé kàn forgive ẹ. This is not forgiveness. Issue of mo fẹ́ mọ iye tó fi mí pa ìwọ àti Fọlá. Mo dẹ̀ fẹ́ mọ reason tẹ́ ṣe fẹ́ jí Mr. Lawal gbé ní court premises. What if we did not know
nọ́mbà àwọn ọlọ́pàá yẹn because Alhaji ní láti pe nọ́mbà àwọn ọlọ́pàá àwọn respond number wọn yẹn pé nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ ní court wọ́n dẹ̀ ní láti báyìí wọ́n wá transmit call yẹn sí ọ̀dọ̀ àwọn DIG for confirmation. In fact, the former DIG Alabi did a wonderful job by even saying ẹgbẹ́ fóònù fáwọn ènìyàn máa ń rẹ̀ sọ pé ibo lẹ ti wá wọ́n bẹ̀rẹ̀ sí ní wọlé DIG Alabi order for their arrest. Ìyábọ̀ Òjó gbogbo àwọn people yìí ló máa provide. No retreat, no surrender. I have a lot of videos, evidence. Mi delo, mi ta sí ẹ, mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ẹni. Well, we want to know. Àwọn tó kó wá sí court. Àwọn tó kó wá sí court. Ṣé pé bẹ́ ṣe gbéyàn wá sílé ọ̀dọ̀ mi ní láago 2 òru. Ìyábọ̀. Àwọn tó kó wá sí court wọ́n ló kúkú sọ, olóò máa wá pẹ̀lú press. And Ìyábọ̀, don't forget, àwọn tó vandalize mọ́tò mi lọ́jọ́ yẹn, you should ready to provide them. Thank God that you said you brought them. Ìwọ ló fẹ́nu ara ẹ̀ sọ, you said you brought them. Ẹ fọkàn balẹ̀, fídíò lórí burúkú oníwèrè ẹ̀ ń ṣe. Ẹ fọkàn balẹ̀, kí ló ń ṣe yín? Ẹ ṣe fẹ́ máa divert ni. Liz Anjorin and your husband, I'm talking to both of you today. Ṣé rí pé wọ́n ló dárúkọ mi? Liz Anjorin and your husband, I'm talking to you today. Kí ló fẹ́ sọ? Wherever you people want to take this Fola Tinubu's case to, I will be there with you. That's why you came to vandalize my car and send people to kidnap my husband. No problem. Lórí ọ̀rọ̀ DNA. It's okay. Ẹ bá mi tag bàbá Mohbad. Lórí ọ̀rọ̀ lọ́rọ̀. Ó ń gba donation. Ó ń gba donation. Ẹ̀yin lẹ pè lọ́rọ̀ ó ń gba donation. Sọ fún ọmọ yìí pé kíní yẹn dà. Ní breakfast yẹn. Ẹ̀yin lẹ ń wò pọ̀rọ̀ lọ́rọ̀ ó ń gba donation, mo gbọ́. You will see to it. Orí pé orí ẹ ti dàrú pẹ̀lú wa tó ń wù yìí. Orí pé ó ti tán fún ẹ. Orí pé ó ti ṣá málámálá fún ẹ. Orí pé o ò dẹ̀ jẹ́ nǹkan kan mọ́ nínú ayé. Ta ni yálà yá ẹ tó fi rò pé ó láyà láti dárúkọ èmi àtọkọ mi nítorí pé wọn ò fi wá gba donation lórí ọ̀rọ̀ lọ́rọ̀. Mo ń béèrè lọ́wọ́ ẹ̀, èmi ń béèrè lọ́wọ́ ẹ̀. A máa analyze ẹ̀, máa lọ jẹun sì máa tún padà, máa lọ jẹun máa tún padà. O ò ní jẹ́ nǹkan kan mọ́ ẹ̀ǹdì ẹ̀ lélẹ́yìí. O ò ní jẹ́ nǹkan kan mọ́. O ò tún fẹ́ anybody gba donation mọ́. Ẹ já máa gbọ́dọ̀. Understand? We will see to it. Okay. You people should allow this lady with her 4 children rest. 4. Torí donation. Ilé ẹjọ́ á béèrè pé kí ló kàn ẹ́ ńbẹ̀. Àbí ilé ẹjọ́ ò ní béèrè pé kí ló kàn ẹ́ ńbẹ̀. Torí donation. O bó ṣe di dàkúdà. O bó ṣe di rádaràda. Nítorí donation. O bó ṣe kó ìtìjú bá ara ẹ àti ìdílé ẹ. Nítorí donation. O bó ṣe di jákujàku. What is that thing? Be fast. O bó ṣe di jákujàku. O bó ṣe kó ìtìjú àti ìbànújẹ́ bá àwọn family ẹ nítorí donation. Ìyábọ̀. O bó ṣe ń ṣẹ̀sìn put it on that thing nítorí donation. Kò sí problem. Ìyẹn ò kàn wá.
ìyẹn ò kàn àwa wọ́n máa bá mi gé ẹ jẹ́ máa ṣe show mi lọ marathon ni gbogbo ayé ló máa mọ orú èèyàn tó jẹ́ Ìyábọ̀ iṣẹ́ tó ń ṣe fi jẹun òun la gbé wá iṣẹ́ bẹ̀rẹ̀ torí kò ń jẹ àtẹ ni mò ń jẹ not hot chocolate just give me hot water I want to mix all my tea give me kitchen towel. She has been using people's pain to get donation. She has been doing it for long. But people don't. I'm a manipulative. Oh yeah, where's my this thing? Abẹ́rẹ́ ẹni tó lọ sí court. Continue later kẹ́ mọ̀ mí. Mo ti ní pé jọ́ tí n bá máa dárúkọ ẹ̀. Ní mi dárúkọ ẹ̀ mi ń ta sí ẹ̀. Èmi àti Gistlover alájọ́ ń fà tẹ́lẹ̀. Mo sọ pé marathon ló máa bá dé. Lórí ibi tí mo jókòó sí. What children she has? Ṣé wọ́n máa gba ọkọ kan tó ìwọ nìkan kọ́ ló máa kọ́kọ́ fẹ́ married man. Ó yẹ ti dàrú. Ìwà láìlójú tí ọmọ wọn kírun. Ìwọ ọdẹ òpònú, ìwà yíràdà, alápá má ṣiṣẹ́ obìnrin kóbìnrin. Òbí gidi wo ló fẹ́ fi irú ìwà tọrọ bára báyìí tọrọ lọ́mọ. Ṣùgbọ́n tí Fọládọ́dọ̀ ti tiẹ̀ nítorí donation. Elizzy wá gba Lawal tó ti mọ̀ fún ọdún. Ṣé bí wọ́n mọ Lawal mọ̀ mi, àbúrò mọ́mọ́ mi. Ohun tó ń jáde lẹ́nu ẹ̀ nítorí donation. Ó wà extremely manipulative and evil. Ìwọ náà wálé ọkọ kan kó lọ kó mọ bó ṣe rí. Oko dòrò làgbẹ̀dẹ̀ ń pọkọta. Àwọn tó ń bá ẹ̀sùn kiri, èwo ni wọn ló fẹ́ jẹ́ vẹ́jẹ̀ nù wọn. Dino Melayo tó gbé voice note ẹ̀ síta. Sorry, ẹ̀gbọ́n mi Dino. Brother mi, sorry, Mr. Dino. Men tó release voice ẹ̀. But voice ẹ̀ pẹ̀lú àwọn orí mọ́ ṣe ń fi ẹ̀ṣẹ̀ sìn. Tí ẹ ní tìjú díẹ̀, at least for your family's sake. Tí ẹ ní tìjú. Ní tìjú díẹ̀, rọ́jú kò ní tìjú. Ó dárúkọ mi, ó dárúkọ ọkọ mi just because ó fẹ́ gba donation. Àwọn wo ló bí ẹ? Àwọn wo ló tọ́ ẹ dàgbà? Kí ló dé tó ṣe lọ wá ṣẹ̀ṣẹ̀? Go and get a job. Àwọn ẹgbẹ́ ẹ ń gbàrú now. Wo extreme tó lọ all because you need donations. Wo extreme tó lọ nítorí donations. You are lazy, you are heartless, manipulative and pathetically evil. Ta ló bí ẹ? Ìtìjú ló mú bá wọn family ẹ. Ìtìjú ńlá ló mú bá gbogbo ìṣẹ̀dá tó súnmọ́ ẹ. Kí ló lè sún ẹ dé gbogbo játijàti tó ń ṣe? Kí ló dé tí wọ́n fi ọ̀nà àti jẹ́ ẹ síbi ìbanilórúkọ jẹ́ àti purọ́ mọ́ni àti ìdúnkokò mọ́ni? Gbogbo àwọn tó ń bá ẹ sùn, èwo nu wọn ló lálàáfíà tó jẹ́ wípé kò fẹ́ obìnrin kankan rí? Ọjọ́ tí o ti ń gbé àgbésùn ẹ̀ kiri, èwo nínú wa ló jókòó tó wá ń yọ ìpín lójú ẹ̀? Àwọn náà níyàwó bó ṣe ń gbẹ̀rù lórí wọn, àwọn ìyàwó ilé wọn náà ń sunkún. Kí ló kan títí wa níbẹ̀? Kí ló kan títí wa níbẹ̀? Ó ní làákàyè rárá. Ó ní reason tó ṣe ń ṣe show. Nǹkan tó ṣe ń jáde ni pé ó fẹ́ fi ṣe 1-1.
toró mọ̀ pé mo ní strong case against òun gbọ́dí pé mo ń ṣe ṣé òfin mo wà very mindful mo wà very nǹkan tá a bá máa sán bí nǹkan tí mo lẹ́rìí fún ni tí mi ò bá lẹ́rìí fún àní sọ oyè yín ọwọ́ dùn ló ṣe ń ṣe ṣó ọwọ́ dùn gidi ló ṣe ń ṣe ṣó Ìyábọ̀ mo kàn fẹ́ kó mọ̀ mo fẹ́ káyé rí ẹ̀ tán pọ́ níbàárà ni ẹ̀ o ò dẹ̀ níṣẹ́ pàtó kan tó ń ṣe mo rántí ìgbà tí Lagos State ní kó wá san owó kan ó ń sunkún ni lẹ́yìn owó yẹn ló ṣe kéèsì Ìjẹ̀ṣà lẹ́yìn owó yẹn ló ṣe kéèsì Lizzy ló ti ń rówó tó ti ń ra pọ́ọ̀sì àwọn pọ́ọ̀sì gbáǹjo ẹra buy one get one free ìwọ̀n náà fẹ́ máa feel àmọ́ nínú ayé ọ̀lẹ ní ẹ̀ náà o ò dẹ̀ ní future o ò ní vision ọ̀lẹ ní ẹ̀ náà tó bá ráyé wá ni kí ló kàn ẹ́ lọ́rọ̀ We will see to it. Tomorrow is round the corner. We are here. And the tomorrow you vandalized my car and you brought people to kidnap my husband. Those people you brought to kidnap my husband will be reinvited by you. Àwọn nǹkan tó ṣe fún wa nìyẹn. Until justice is served, Ìyábọ̀, no going back. Nigeria judiciary system and Nigerian police, most especially EFCC, the truth has to be out there. No going back. I love the fact that you admitted that you orchestrated the case of ibi tí wọ́n ti vandalize mọ́tò mi àti ibi tí wọ́n ti rán yàn wá kidnap Ọ̀tàlàjì ọ̀pọ̀lọpọ̀ former DIG. Tó bá jẹ́ pé ọ̀gá ọlọ́pàá yẹn ò gúdù tó ní àwọn pípù yẹn ò bá jí ọ̀tá wọn gbé lọ and they lied in the name of former DIG and DIG order for their arrest. Ìyábọ̀ wàá sọ bí tó ti pàdé gbogbo wọn yìí. We will see to it. And it was after few weeks lọ́rọ̀ dúmà tá ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká padà sórí main show táwọn ọ̀rá ń fi jógẹ̀. Èwo tún lélẹ̀? Èwo lélẹ̀? His sons and the Asha ní contract they sign. Ó dẹ̀ máa ní bó ṣe máa gbowó ẹ̀ àbí royalty gbogbo ẹ̀ á ní bó ṣe máa gbà á náà. So Ìyábọ̀, báwo ni royalty Mohbad ṣe kàn ẹ́? Báwo ni royalty gbígbà Mohbad ṣe kàn ẹ́? You've done a lot to the society and it's quite unfortunate Nigerian police are not doing anything about your case, Ìyábọ̀. Ìyábọ̀, you've bullied a lot of people and the Nigerian police are not helping us from your claws. Jẹ́ ká listen sí ẹ níbí báyìí. his sons and the Asha ní contract they sign. Ó dẹ̀ máa ní bó ṣe máa gbowó ẹ̀ àbí royalty gbogbo ẹ̀ á ní bó ṣe máa gbà á náà. So where is this money? He has a son now. Forget everybody that say Ìyábọ̀, why is your life is all about money? Wọ́n léèyàn ṣẹ̀ṣẹ̀ kú. Ọmọ kékeré ṣẹ̀ṣẹ̀ kú. Bàbá ẹ̀ mọ̀ ọ̀nẹ̀. Gistlover ò jẹ́ kí bàbá ẹ̀ gbádùn. Bí Gistlover ò ṣe jẹ́ káwa gbádùn. Ìyábọ̀, why did you bring your face to be asking for royalty of Mohbad? Why is it that it has to be money? So Ìyábọ̀, ó gbọ́dọ̀ tó ń pamọ́ àwọn èèyàn. It's all about money. Agbo. I will send him to university in 20 years. But he's a liar. Irọ́ ni o. Tábà máa fi ṣe ìṣèbọ̀ yíyan níwájú báwa náà lè tá máa promise and faith gbogbo wa la ọyẹ ọmọ ẹ̀. Táwa nìwọ tó fẹ́ gba royalty Mohbad nígbà tí ìyá àti bàbá ẹ̀ ṣe wà láyé tó níyàwó. Ta ni wọ? Ǹjẹ́ o lè sọ báwo ló ṣe jẹ́ sí ẹbí Mohbad? Ìyábọ̀, ìwọ náà wo irúṣẹ́ tó yàn láàyò. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook mo fẹ́ rí comment yìí.
Iyabo has done a lot in this society, and it's quite unfortunate Nigerian police are not doing anything. This is another audio evidence. Àbí mi ni mo bẹ́ẹ̀ ṣe show. Money, 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 money. Ó wá ní kémi ká lọ ní court, kémi ká lọ ní Supreme Court, kémi mú interpreter wá pé wọ́n kọ́ ni mò ń dárúkọ. Ṣé wo ò dárúkọ mi? Gbogbo ẹ̀yin tẹ́ ń type lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní fi ọwọ́ yẹn ẹ ní fi gbé ọmọ sí. Mo fẹ́ rí comment yín. Let's listen. Lọ́nà ṣe dá gbogbo wa nìyẹn. Màtá bá ṣe lẹ́ẹ̀kan lẹ́yìn lójú bá yá sún ẹ̀ pé ó yá igi. Nígbà tí wọ́n mọ̀ wípé promise èèyàn lórí asán ni, kí ló dé tó ṣe ti Fọlá máa fi gba bára tó dẹ̀ kí ẹ nípa àwọn ọmọ Fọlá? Kí ló dé tó ṣe fèsì family ẹ̀? At least ó sọ nínú tán ẹ tí mo dẹ̀ kẹ́dùn pẹ̀lú láwọn kan ti rape ẹ rí. Ìwọ gangan ló sọ. Iyabo, kí ló dé tó ṣe lo energy? At least kó fi track àwọn tó rape ẹ nígbà tó wà ní èwe. Iyabo, if you look at ikú Mohbad, mi ní wọ́n ló pa o, mo ní Gistlover. Torí ó ní nǹkan kan tí mo rí nínú write up Gistlover tó ń indicate pé Gistlover ló mọ̀ nípa ikú ọmọ yẹn. Iyabo, ṣé o rò pé ó speak well kọ́mọ kékeré kú ó dẹ̀ sáré mú issue royalty ẹ̀ wá? Ṣé o mọ̀ pé tí bàbá ẹ̀ bá ní irú ẹ̀dá bíi tèmi lẹ́gbẹ̀ẹ́ máa question pé ṣé royalty ló ṣekú kíákíá pa Mohbad allegedly? Allegedly. Ṣé o ti rí ohun títán léegun ọdún ọmọ aláàgbà ara kàrà jẹ? Àwọn ọmọ tẹ́ ẹ̀ fún ní tútùkè tó ń comment kiri yẹn has nothing to do with us. Iyabo, Mohbad ṣẹ̀ṣẹ̀ kú ni, of course. Àwọn family ṣì ń mọ̀ níyàwó ẹ̀ yẹ́ ẹ̀ then kí ló sáré kan royalty? If the family wants to talk about the royalty, that will come after 41 days. But Iyabo, why did you bring issue of royalty few hours tí Mohbad kú? Ṣé donation royalty, sorry, ṣé donation or royalty gangan ṣé òun ló fa okùnfà ikú Mohbad? Iyabo, ó ti ṣàṣejù. Ìwọ náà jókòó kó o list sáwọn videos tó ti ṣe sẹ́yìn. If you mind your business, this will not happen. O obstruct oní kí Fọlá má ṣe DNA, oní kí ìyàwó Mohbad má ṣe DNA. Iyabo, ó dẹ̀ ń gba donation. Ó dẹ̀ ń gba donation. So kí ni mini donation tó ń fi Fọlá gbà? Now, má gbọ́. Ó dé gan ọmọ má ta mí náà. So release it. He's your friend. He's your brother. You love him. Release it. Yes, because I heard that this boy, you have not given him one cover from all his music. Iyabo, báwo ló ṣe mọ̀ wípé Naira Marley kò fún Mohbad ní one cover kó tó kú? Ṣé nǹkan tó ń sọ fún wa ni pé ó súnmọ́ Mohbad dáadáa? Iyabo, wo narrative to push láti báyé Naira Marley jẹ́ all because of donation? Kí ló dé tó jẹ́ wípé o máa ń súnmọ́ àwọn tó súnmọ́ èèyàn ju àwọn tó mọ èèyàn lọ? I am talking based on evidence being provided.
then I will feel free and be happy to provide it at the court of law. He said he's no more with you. You said he had mental health with your own mouth. I watched the video then and I watched it again. You did not get... Then you, Iyabo, how did you know that Naira Marley has never paid Mohbad? You must have been with Mohbad for a very long time, and Mohbad must have confided in you. Definitely, Iyabo, ṣé Mohbad ló parọ́ fún ẹ? Àbí Mohbad sòótọ́ fún ẹ allegedly ìwọ ló sọ bẹ́ẹ̀? Bí ọ̀gá òun fún òun ní royalty rí. Ṣé royalty ló lead sí ikú Mohbad? Mo ń béèrè lọ́wọ́ ẹ̀. Iyabo, it's a question from place of heart and from place of love. Sorry. Mohbad súnmọ́ ẹ gan-an. Mohbad ló sọ fún ẹ pé Sam Larry ò fún Naira Marley ò fún òun ní royalty rẹ̀. Ó close mọ́mọ́ yẹn gan ni àbí? Me more. I'm just asking. Allegedly. Video tó ṣe deep. Video tẹ́ kí bàbá Mohbad àtàwọn ẹbí Mohbad kan lọ jókòó kan pound lé dáadáa. Ọ̀rẹ́ mi sìn mi lè dá sọ̀rọ̀ Mohbad kò súnmọ́ mi. Mi mọ̀ kankan pa mi tójú bọ̀rọ̀ ẹ̀. Kò dàgbà mi sọ̀rọ̀ rí. Àbí? Iyabo, àbírú irọ́ tó pamọ́ èmi àti Mr. Lawal nítorí pé òun fi Fọlá gba donation. Àbírú irọ́ yẹn náà ló tún pamọ́ Mohbad. Ló tún parọ́. Àbírú irọ́ yẹn náà ló tún pamọ́ Naira Marley. I don't know. Mo kàn ń béèrè irọ́ tó pamọ́ èmi mọ̀ yẹn. Mo wá sọ pé ṣé the same ṣé o parọ́ mọ́ Naira Marley náà ni? Ṣé o parọ́ mọ́ ni? Because gbogbo ohun tó ṣe nípa títí wa Iyabo, you lied. You just manipulated and used me and my children and my husband to seek for donation torí pé ebi ń pa ẹ́. Ẹ kí n yọ yẹn kúrò. Ìwọ tó ní leave Mohbad matter, we will do Mohbad case along. Because myself, I'm a victim of Iyabo. I'm a victim of Esabod. I'm a victim of Gistlover. I'm a victim of millions of bloggers. The same thing, Naira Marley is also a victim. Baba Mohbad is also a victim of the same set of people. Wá rí pé bí Iyabo ṣe ń fún wa jẹ ni Gistlover náà ń fún wa jẹ. Bo èmi láti jọjọ́ mi ní time mi rí bí dáyà bọ́ lọ́run. Mi ìdáló mo kàn ń wò ni torí mo fẹ́ wo bí tí Iyabo fẹ́ drive heart ibo ló ń lọ gangan. Ìjọ tèmi dẹ̀ ti rí pé okay Iyabo ń parọ́ mọ́ wa fi gba donation ni ó ṣẹ̀ṣẹ̀ wá yé èmi okay ó dẹ̀ ń wòran ó ti yẹ Iyabo dẹ̀ fi mí gba donation nìkan. Iyabo constantly attack business mi. Ó dẹ̀ attack àwọn ọmọ mi. Ó dẹ̀ attack ọkọ mi. Ó attack personality mi. Ẹ̀yin ẹ má worry. Gbogbo yín tẹ́ wá ń fi bad comment lẹ̀ ń bí báyìí. Ọ̀run á há lẹ́tà ikú òjijì lé yín lọ́wọ́ àtàwọn ọmọ yín. Àtẹni tẹ́ ń gbèjà àtàwọn tó ń gbèjà yín. Gbogbo yín tẹ́ wá fi bad comment lẹ̀ ń bí. Mo jí kẹ́ni. Careful.
ẹ mọ nǹkan téèyàn kan lè sọ pé kéèsì wà tó bá jẹ́ pé Ìyábọ̀ ò wá fún mi, tí Ìyábọ̀ ò bá parọ́ mọ́ èmi àtàwọn ọmọ mi àtọkọ mi, tí Ìyábọ̀ ò bá fi wá gba donation lè lè sọ pé orúkọ kan. Ìyábọ̀ ti pè mí ní lizard, ó dé admit pé èmi lòun bá wí, èmi lòun pè ní lizard, ó dẹ̀ threaten mi pé òun máa ṣèkà fọ́tà mi tí ọ̀tá mi máa fi kólẹ̀. And we saw a lot of death threats about Ìyábọ̀ Òjó. Àbíbẹ́ẹ̀kọ́. So if tí n bá sọ pé Ìyábọ̀ Òjó ayán níwọ náà nínú case kò tí ì bàwẹ̀ jẹ́, mo ń sọ fún yín nísìnyí wípé mo ṣẹ̀ṣẹ̀ ń dá Ìyábọ̀ Òjó lóhùn lálẹ́ àná stroke ní kí ni déètì ni 11, mo dá Ìyábọ̀ Òjó lóhùn ní 10th 11th. Mo dẹ̀ rí bí Ìyábọ̀ Òjó ṣe máa ń brag, òun máa rán èèyàn kan lẹ́wọ̀n ní, òun máa rán òun ara òun lẹ́wọ̀n ní, òun máa lọ ẹ̀wọ̀n ní, láì ṣe mi. Ó ti yé show mi since tó jẹ́ wípé Ìyábọ̀ Òjó ó ṣe kéèsì mi ló ṣe kéèsì Naira Marley, Sam Larry àti Mohbad àti bàbá Mohbad, a máa lọ bẹ́ẹ̀. Èyí tó bá kan ti Gistlover àpè Gistlover wá, Gistlover ìwọ ló sọ ilé ẹ rí pé evidence Ìyábọ̀ ni mò ń gbé wá fún ti Ìyábọ̀, mo máa lo evidence Gistlover fún ti Gistlover. We don't mix things. Àwọn youth tí ó mọ̀ tọ́ tó ń tẹ̀lé Ìyábọ̀ tí wọ́n mọ̀ pé Ìyábọ̀ ti bà ayé jẹ́ tán, àánú wọn ló ń ṣe mí. Ọmọọṣẹ́ wa, nobody can hold your words against you in front of your oppressor. Nobody. My oppressor is not a saint. My oppressor has used me to make money. Whatever tí n bá sọ is out of provocation. My oppressor lied against me, lied, subjected me, damaged my cars. Ká mi máa rìn dùmátà níbi tí ẹ̀mí ti sọnù. You guys should consult your lawyer. I decide not to reply Ìyábọ̀ Òjó láti joy, not because of court, like I said. Mo fẹ́ kẹ́ ẹ rí tán, mo fẹ́ kẹ́ ẹ rí justice tí mo máa gbà online, lórí ọ̀rọ̀ Ìyábọ̀. I want you to know that police or court can never give me. The world needs to know the truth. And police will do their investigation. They won't release all their investigation. Oje? Police will not release. A report ìgbà tí mo dole wọn lọ́rùn lórí ọ̀rọ̀ Dumata kan tó clear orúkọ mi. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ. For him, you didn't give him money. You didn't give him any. Ìyábọ̀, how did you know this person did not give Mohbad money? How did you know? So Mohbad confided in you so much, allegedly. Ṣé mo pé fídíò tó ṣe yìí ló ṣe wá fún wa ní clearer picture pé ó mọ ọmọ yẹn débi wípé ó tú àwọn àṣírí fún ẹ bí ọ̀gá òun bí ó ṣe fún un lówó kankan. Then báwo ló ṣe súnmọ́ Mohbad, báwo ló ṣe get across sí Mohbad? Ṣé o rò pé o invade privacy Naira Marley pẹ̀lú ọ̀rọ̀ Mohbad tó ń sọ? O dẹ̀ invade privacy bàbá Mohbad pẹ̀lú ọ̀rọ̀ Mohbad tó ń sọ? Apart, they kept on bullying him here and there, telling him he couldn't come for shows, this and that, and this. They frustrate. Do you guys? Ìyábọ̀, the kind of bully tí wọ́n fún èmi àti àwọn ọmọ mi àti ọkọ mi látàrí pé òun gba donation, ṣó lè fún mi ní video evidence ibi tí Naira Marley àbí Sam Larry tó ti fún Mohbad ní irú bully bẹ́ẹ̀?
Ìyábọ̀ ó serve mi ní court letter ó fídíò ní ilé mi ó gbé online why tó ṣe ń parọ́ fáwọn èèyàn pò ń lọ court tó dẹ̀ ń gba donation. Ẹ ṣeré yóò ẹ ṣeré fún mi lómi gbóná ẹ ṣeré kó ba lè yẹ wá o. Ẹ ṣeré. When it is time, Nigerian police will assign Lizzy Anjorin case versus Iyabo versus Fola. Nigerian police will assign it to EFCC for further. My oppressors are many. My oppressors. Gistlover wà ńbẹ̀. Ìyábọ̀ Òjó wà ńbẹ̀. Esabod wà ńbẹ̀. Dorcas wà ńbẹ̀. Sọjí wà ńbẹ̀. Agbọ́tikúyọ̀ wà ńbẹ̀. Àṣàmégún wà ńbẹ̀. Wọ́n pọ̀. Ọjọ́ tí mo. Wọ́n pọ̀. So, ẹja máa gbọ́ lọ. Mo sì máa tún àwọn fídíò sí gbé wá. Mo kàn fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ṣé pé ọmọ Mohbad confide nínú ẹ wípé wọn ò fóun lówó iṣẹ́. Okay. You know what it is to live in fear. Do you know what it is? Ìyábọ̀, ṣé Naira Marley tí ò búlí èèyàn rí tí ó fi hàn gba donation rí ló ń búlí èèyàn àbí wo tó ń gba donation? Can somebody say hallelujah? Ìyábọ̀, so ní certificate ìwà tó ń wú ìṣá torí kò dáa kí o má ní certificate ibi tán ti fún ẹ. Because Naira Marley tó ń parọ́ mọ́ yìí mi rí ibi tó ti búlí èèyàn but at least story ti tèmi ìwọ Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Alice Òjó ọmọ Fẹ́túgà bó ṣe subject èmi àtàwọn ọmọ mi sí búlí látàrí pé o fẹ́ gba donation ìwà àti Fọlá bó ṣe ń pè kiri ọ̀dọ̀ àwọn Dorcas ọ̀dọ̀ àwọn Sọjí ọ̀dọ̀ àwọn Esabod ó dẹ̀ fi bò ṣó tí mo play tán ó dídí dárúkọ mi Lizzy Anjorin you and your husband báwo ló ṣe sùn lọ́jọ́ inú ẹ̀ dùn pé Lizzy ò dẹ lóhùn àbí ò ní ṣerú ẹ̀ mọ́. Is to be traumatized. Ìyábọ̀, ṣé rọ́tí wọ pamọ́ ìdílé wa ṣé kò traumatize wa but gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí lórí donation nìyẹn àpò pin account yẹ fún donation ó pin account foundation yẹ fún donation gbogbo nǹkan tó ń sọ yìí màá rí bí ká ní wípé ìwọ́gbọ́n ló ń traumatize Naira Marley àti Sam Larry because you are collecting money you pin your account you are collecting donations and that is bad of you kódà you treat ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ò pin foundation account yẹ láti fi gba donation is another ball game. Ìyábọ̀ wo bó ṣe múra kankan wo bó ṣe máa ń pull àwọn èèyàn down just because o fẹ́ gba donation. Naira Marley has never bullied anybody. Ìyábọ̀, you have bullied myself, my children and my husband. You have lied against me. Ìyábọ̀, you've subjected me with lies. O ti lọ gbọ́mọ lọ́mọ wá rí torí pé o fẹ́ gba donation torí pé o fẹ́ subject ọkọ mi sí bully which we have all our evidences here. But Naira Marley has never hurt anybody. Instead, Naira Marley has helped Mohbad. Sam Larry has took Mohbad abroad several times. Àjàmà rẹ̀ kò sí,
ààrẹ má jà kan sí Ìyábọ̀ kí ló ń rí gbà nínú bó ṣe ń sọ lé ọlá dahoro lórí irọ́ nítorí donation ó máa long dúró Ìyábọ̀ ọkọ mo fẹ́ bá wí sí Gistlover tó bá ń wo show mi èmi àti ẹ máa pàdé lálẹ́ o jẹ́ kí n finish customer mi Ìyábọ̀ Òjó tọ́nà jẹ́ kí n finish case tiẹ̀ mo ń bọ̀ wá bá wọ Gistlover later. I must have had the highest PTSD ever. Beating him up, and they keep calling your name, and you. Ìyábọ̀, do you have evidence of beating him up? Ìyábọ̀, torí pé wọ́n ti na Mohbad, wọ́n mention Sam Larry àti Naira Marley. Bó padà rí fídíò tí Mohbad ti ń sọ pé kọ́gá òun má bínú. Ó dẹ̀ rí tí Gistlover ń sọ lórí péèjì ẹ̀ pé òun ní àwọn ẹrú ikú. Pàápàá jùlọ àwọn tó na Mohbad kiri yẹn, Ìyábọ̀, tó bá jẹ́ pé àwọn tó kó wá pàdé wa tó vandalize mọ́tò mi àbáwọn tó kó pàdé mi lọ́jà tí wọn ò dẹ̀ sọ fún ẹ páwọn fẹ́ lọ máa na Mohbad, ǹjẹ́ wọ́n mọ̀? Ǹjẹ́ wọ́n mọ̀? Àwọn ọmọ tó kó pàdé mi ní àwọn ọmọ tó sọ fún wa tó ní àjọ máa pàdé ní court tó vandalize mọ́tò mi àtàwọn tó pàdé mi ní Jùmọ́ta tó bá wo concept wọn dáadáa wà rí pé àwọn tó na Mohbad àwọn irú àwọn tó pàdé mi ní Jùmọ́ta ni tó bá jẹ́ pé àwọn tó máa irú àwọn tó kó wá yẹn ni tí wọn ò dẹ̀ sọ fún ẹ pé àwọn fẹ́ lọ na Mohbad tí wọ́n dẹ̀ drop orúkọ Naira Marley àbí ṣé o ní ẹ̀rí? O lè nẹ́rìí káwa máa mọ̀ pè mí kàn jẹ́ kó yí àwọn èèyàn wípé Ìyábọ̀ ó ti go too far jù torí donation ó go too far jù lying against Naira Marley that never lay his hand on Mohbad. Àwọn ọ̀rẹ́ Mohbad ti ń jáde ẹbí ti ń jáde ara ti ń jáde abálò àbábọ̀ ibi tí Mohbad ti kọrin ó mọ̀ bóyá Gistlover ló ràn yàn lọ ṣèkà fún níbẹ̀ spiritually wàá rí pé inú ẹ̀rí tó ń gbé jáde nísìn wàá rí pé kò sọ́wọ́ Naira Marley àti Mohbad ẹ wo Naira Marley àti Sam Larry bẹ́ẹ̀ bọ̀ Ìyábọ̀ wo narrative tó push jáde against Sam Larry Naira Marley just to ruin that boy because wọ́n fẹ́ gba donation. ẹ̀yin gúrùpù Esabod Àdó tó ṣe ẹ̀yẹn dúró dalẹ̀ amebo Gistlover failed actress ẹ̀yẹn dúró dalẹ̀ èmi àti Ìyábọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìyábọ̀, how did you sleep after doing this to Naira Marley? Ìyábọ̀, how did you sleep? Ìyábọ̀, how did you feel when you see your own children? Knowing fully well what you've done to Lizzy Anjorin's children and Naira Marley's children. How did you sleep? Mo ń sọ pọ́ìntì tó ń dùn mí. Wèrè kan ní pé kán end the fight. Ṣé ọ̀rọ̀ tó wà láàrin mi àti Ìyábọ̀ kò ń ṣe ọ̀rọ̀ irú nǹkan tó wà láàrin òun àti VDM. Òun àtàwọn Naira Marley gan wọ́n lè parí ìjà. Èmi àti Ìyábọ̀ ò jà kí Ìyábọ̀ Òjó àti Fọláníṣo ní FCC lè ní sọ. Mo fẹ́ mọ iye tán fi mí pa oníṣòwò ni mí. Ìyábọ̀ parọ́ mọ́ mi ó dẹ̀ mọ̀ pé mò ń tajà. Èmi ò bá Ìyábọ̀ jà. EFCC mo fẹ́ kó investigate Ìyábọ̀ àti Fọlá èlò náà fi mí pa. Ó tí mo fẹ́ mọ̀ nìyẹn. Since Nigerian police cannot help us to investigate iye tí Ìyábọ̀ àti Fọlá fi mí pa, then EFCC will be a better place. Wá rí pé mi bu ẹ mo ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ ni nǹkan tó dé fẹ́ mi. Wá rí pé tí n bá ń ṣe show Àdó tó ṣe amebo Gistlover failed actress ìyẹn Gistlover tí n bá ń ṣe show ẹ̀ lálẹ́ wàá rí bí ṣe máa gbé ẹ̀rí títí ẹ̀ náà jáde. Ẹ̀rí tó ṣe fún mi Ìyábọ̀ ìwọ ẹ̀rí tó ṣe fún mi ni mo sọ.
ìyá máa gbọ́dọ̀. Had nothing to say about it. You didn't get any protection. Ìyábọ̀ Òjó. Ìṣàánú mi lè wá. Ta ló ṣẹlẹ̀? We war with you. Ta ló ń ṣépè fún mi? You didn't come out to say. Wọ́n screen video kìíní yẹn ni àwa náà rí ní Naija Hot Gist. Now jẹ́ kí n padà sórí fídíò tiẹ̀ àtèmi tájọ́ ń gbádùn lọ. Lizzy Anjorin fẹ̀yìn ọ̀tá rẹ̀ balẹ̀ ní kóòtù tàtúlélẹ̀. I love this. I love this. Okay. Mo fẹ́ mọ ìdí tó ṣe tàkìtì wọnú ẹbí mi ni o. Ìyábọ̀, mo fẹ́ mọ ìdí tó ṣe wá kẹnu bọ̀rọ̀ family mi tó ń fi mi tọrọ bára. Kò sí anybody tó lè police because ó yẹ kí ọlọ́pàá ti béèrè lọ́wọ́ ẹ̀ tipẹ́tipẹ́. Ṣó ti yẹ? Since ọlọ́pàá ti béèrè. Ó ti yẹ. Since ọlọ́pàá ti béèrè tán dẹ̀ béèrè. EFCC àwọn mo fẹ́ mọ iye tó fi mí pa. Iye tó fi mí pa ni mo wà after. And that is one thing about me. Bola Debi bye. It's because of all your defamatory things that defamatory. Mọ̀lẹ̀ òlàṣán lè fẹ́ jẹ̀wẹ̀ olómi lè tilẹ̀ tìmọ̀ kí mọ̀ bọ́ra ó ló máa yí ẹran ọmọ òun ó ló máa yí mọ́yẹ̀pẹ̀. Ṣé wọ́n ló wà lábẹ́ fake account yẹn ni? Ìyábọ̀, I'm asking. Ṣé wọ́n ló wà lábẹ́ Gistlover? Ìwọ ló wà lábẹ́ Gistlover. Mo ń béèrè ni, I'm asking. Because video tó play yìí ọjọ́ ẹni Gistlover wúrúwà tó máa ń wù tó lọ gbé ọmọ tó lù mí jìbìtì tí Gistlover sọ pé wọ́n máa bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà òun lórí àwọn ọmọ òun tó bá jẹ́wọ́ ni Gistlover take out kò gbójú síta gbogbo evidences tó mú síta yìí is rubbish ò ní ọpọlọ ò ní làákàyè ò ní láárí ò lólùbádámọ̀ràn it's quite unfortunate orí ẹ ti empty. Ṣé nǹkan tó fẹ́ gbé lọ kóòtù rẹ̀ nígbà tó bá gbélé èdè kóòtù tèmi náà wá supply ní kóòtù bí Gistlover ṣe ṣépè fún ọmọ rẹ̀ wọ́n máa bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà ilé ọmọ òun ọmọ ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ ṣènáwó tó máa mọ sàárè ẹ̀ adájọ́ máa wá sọ fún ẹ wípé ó rí àwọn evidence tó level against ẹ ni ó rí àwọn tó ti fẹnu sọ ni a ò lọ́pọlọ rárá o ò lọ́pọlọ. ṣé ò yẹ dùn ẹ a rí ilé Gistlover ọmọ ẹ tó jẹ́. ṣé wọ́n ní Gistlover oh my goodness mi mọ̀ pé ó daft báyìí o mi mọ̀ so lọ́pọlọ lẹ́yìn àwọn manipulations tó fi ń tọrọ bára ó daft gan mi. Tètè náwó ògùn ló máa lo ẹran ẹ̀ mọ́. bó ṣe máa rí nìyẹn gbogbo àwọn ọmọ Gistlover tó ṣẹ̀ṣẹ̀ ṣènáwó tán Ògúnláka yìí á fi ẹran wọn yí iyẹ̀pẹ̀ á fi lọ iyẹ̀pẹ̀ bó ṣe máa rí nìyẹn lọ́la àwọn tó nílé ayé lọ́la àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ èní gbogbo ọmọ tó jáde lára Gistlover tó ṣẹ̀ṣẹ̀ ṣènáwó tán gbogbo wọn pátápátá lògùn máa fi ẹran wọn yí iyẹ̀pẹ̀ ṣé nǹkan tó fẹ́ gbé lọ sí kóòtù rẹ̀ really ìwọ ò dẹ̀ rántí gbé ibi tó ti ń gba donation lè ga o àwọn nǹkan tó fẹ́ kó lọ kóòtù rẹ̀ eléyìí náà ló ń kó lọ Supreme Court ó ga o. When we get to court, you need to come and explain what. who you are referring to come and do such a scenario. Orí ẹ ti dàrú. Orí ẹ ti dàrú. Ó máa wọn kan tó máa kó pàdé mi ní kóòtù ni. Wàá mú DNA Fọlá pàdé mi ní kóòtù. Thank God there is video evidence.
tó ti ń sọ fún àwọn ọmọ Nàìjíríà ó ní jẹ́ kí DNA ṣe ṣe, and there is video evidence tó ti pé Fọlá níyàwó Mr. Lawal wà mú wedding certificate wa, gbogbo allegations tó level against mi àtàwọn ọmọ mi wà mú video evidence wa, pàápàá jùlọ ibi tẹ́tí wá yálé mi, tẹ́tí ya ọ́fíìsì mi, tán dẹ̀ ti wá gba 300,000 lọ́wọ́ ẹ̀, mo fẹ́ lọ pa ọ̀tá mi, àti ibi tó ti hábọ̀ wọn sílé, gbogbo nǹkan tó fi ń pààyàn tó ń hábọ̀ síbi tí wọ́n hábọ̀ ẹ̀ sí, gbogbo ẹ̀ la máa kó pàdé ẹ̀ ní Supreme Court. Ìwọ náà wo nǹkan tó ń gbé lọ sí court, ó yẹ káwọn ayé ti rí pé donation ló ń gbà, ó ní case. Ṣé wọ́n ní Gistlover? Be bold enough to tell the world, because there's something hitting you so hard concerning Gistlover. Perhaps show family mi tó wà lọ́ndà Gistlover, because tó bá wo case Mohbad náà, ìwọ ló ń represent ẹ̀. Tó bá pè ní Gistlover, tó bá admit pé wọ́n ní Gistlover, automatically ìwọ tó ń represent ẹ̀ tó dẹ̀ ń lo life lọ́ndà page Gistlover, kí ni ẹ́? Mo ní tí wọ́n bá admit bẹ́ẹ̀, ó ń lo life lọ́ndà page Gistlover náà. Gbogbo bí Gistlover ṣe bá yé Naira Marley àti Sam Larry, orúkọ ẹ ló ń kọ síbẹ̀ as representative. Ó mọ̀ pé ilé ẹjọ́ máa look into it. As a matter of fact, you will be forced to provide Gistlover in the court. Ibi tí mo bá dúró dé ẹni ẹ. Gbogbo evidence wà ti Dorcas. Everything is here. Ṣó mọ̀ pé ìwọ tí Gistlover ń kọ orúkọ ẹ̀ sí page ẹ̀, ó mọ̀ wípé ó máa ní láti bá wa invite Gistlover wá sí court. Ó mọ̀, má jẹ́ kí n rẹ̀ tán. Òun ló gbé wa lọ. You have to come and report. You have to come and. O ti go jù. You are just a stupid, lazy idiot. You have to come. You have to come. Ṣé ohun tí wọ́n fẹ́ gbé lọ court nìyẹn? For those of you donating to Iyabo Ojo, you see what she wants to take to court. When she has a lot of criminal cases that level against her, see what she wants to take to court. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Iyabo Ojo, ẹ̀wọ̀n tó fẹ́ gbé lọ court, ẹ̀wọ̀n tó fi mú gbogbo yín ní kàràjì. Ẹ mọ̀ pé gbà mí àgbọ́dọ̀ sọ fẹ́yìn kan pé orí yín ti burú. Àgbọ́dọ̀ sọ fẹ́yìn kan pé orí yín ti burú náà. Ẹ̀wọ̀ ẹni tẹ́ ń tẹ̀lé, tẹ́ ń pariwo, ó ti gbé ẹ lọ court, ó ti gbé ẹ lọ court. Ẹ̀wọ̀ àwọn criminal cases tó ní against, táwa ní against yẹ, àdè dárúkọ ẹ̀, àfìgbà yẹn fèsì Gistlover, àdárúkọ Iyabo Ojo, àfèsì Iyabo Ojo. Ó dẹ̀ ń fún wa ní more material, Iyabo Ojo dẹ̀ ń fi wá pawó lọ. Ṣé ohun tí Iyabo Ojo fẹ́ kó lọ sí kóòtù rẹ̀? Iyabo, gbogbo ọpọlọ tó wà lórí ẹ̀ sọ́lì bá kó gba donation, kó change narrative, kó manipulate. Ó ní ọpọlọ kankan, orí ẹ̀ kọ́ empty ni. No wonder orí ẹ̀ ṣe dàbí orí iṣu sọ̀sùn. Ṣé ohun tó fẹ́ kó lọ sí kóòtù rẹ̀? You are just too empty. Because you know that I have filed a criminal, I have gone to write a criminal petition against you, Liz. I heard you too, you've gone to write your own, right? You will come and explain whose child got married recently that You are a fool. You will come and explain how you give them 300,000 naira
to eliminate my enemy. And the materials, the cutlass and guns, where you and Alujo kept it, you will get to explain. The worst thing Nigerian police can do is for you not to provide Alujo and provide àwọn nǹkan tẹ́ fi ń pa èèyàn. Alujo sọ pé àwọn fẹ́ pa ọ̀tá mi. You, Iyabo, you will provide evidence ibi tí mo ti fẹ́ fọwọ́ lágbá Fọlálojú, and you provide evidence, DNA test. Ṣolo stupid ni. Ìwọ ọdẹ òpònú amoko mẹ́kọ̀ọ́, aláìlọ́pọlọ, aláìnílàákàyè, ọdẹ òṣì. Ìwọ tó rí ẹ ti dàrú. Look at this nuisance. You will come and explain. You will come and explain. If you did not bring evidence, if you did not provide Alujo, ọ̀rọ̀ dàbí cam rubber, kéèyàn bá rubber ya photo ni. Kò dẹ̀ ṣe video kìíní, kìí ṣe kejì, kìí ṣe kẹta. More than 4 videos ìwà Alujo ló wà. Bó ṣe ní provide Alujo àti Dorcas àtẹ́sà board ní court mama wo. Bó ṣe ní provide ẹsà board Alujo, most especially ibi tí Alujo ti sọ pé àwọn wọ́n ní káwọn lọ pa ara àwọn láì ṣe ni, pé wọ́n dẹ̀ wá sọ́dọ̀ tiẹ̀ wá gba 300,000. You are daft. So this is what you've been collecting donation for. Is this evidence you have you want to take to court? Nigerians ẹ gbà mí kẹ́. Ṣé nǹkan tó fẹ́ gbé lọ court rí? Nǹkan tó fẹ́ gbé lọ court rí? Níbi tí wọ́n ti ní criminal case tó ti sọ wípé ó máa pàdé èèyàn àti press àtàwọn ọmọ ọ̀tá tó dẹ̀ vandalize mọ́tò mi. Àwọn tó kó wá bí vandalize mọ́tò mi, you provide them. You provide them. Ìwọ tó ń gba bára, ìwọ lọ court. Ilé ẹjọ́ máa bí ẹ́ pé owó tó ń gbà lọ́wọ́ Fọlá. In fact, the first thing tí màá kọ́kọ́ file mo fẹ́ mọ èyí tó fi mí pa. Ìwà ti Fọlá. Ìwà ṣìírí jàtìjàtì. Ọ̀rọ̀ ẹnu idiot mọ̀ pé kò ní kankan upstairs. Eléyìí ò níṣẹ́ lọ́wọ́ náà. Ọ̀lẹ leléyìí náà. Eléyìí ò lọ́pọlọ. Only reason ẹ máa wò tí. Voodoo should kill ground mixed with sand. Ọ̀rọ̀ voodoo mi ò bá ṣàdúrà fún ẹni sẹ́. Àbí ṣé kí n sọ pé kí voodoo mi ṣàdúrà fún Gistlover. Nígbà tí Gistlover sọ pé ó máa bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà òun àtàwọn ọmọ òun àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjà òun Gistlover. Tí Gistlover sọ pé ó máa bọ́ bàtà ọ̀fọ̀, mo bá ṣàdúrà fún ni. You are too daft. Mi mọ̀ pọ́pọ́lọ́ ẹ fúyẹ́ báyìí. Mi mọ̀ pórí ẹ fúyẹ́ báyìí. Mo rò pé èèyàn gan mo pè é tẹ́lẹ̀. Dóò bí mo ṣe rí bó ṣe ń tọrọ owó tó dẹ̀ máa ń ṣe báyìí pé o mú kọ́kọ́rọ́ prison dání. Àwa mọ̀ pé ò ní nǹkan kan lọ́pọlọ. Àwa mọ̀ pé ò lọ́pọlọ. Ohun tó fẹ́ gbé lọ kọ́ọ̀tù rèé. Àbí ohun tó fẹ́ gbé lọ kọ́ọ̀tù rèé. Ohun tó fi sọ pé wàá ṣẹ̀wọ̀n. Màá rán ẹ lẹ́wọ̀n. You know what it means? Kò sọ fún yàn pé wàá ṣẹ̀wọ̀n, wàá rán lẹ́wọ̀n. Under the criminal law. Ṣé o mọ mí nìyẹn? Ẹ wúrọ̀ àwọn tẹ́ jẹ́ kó máa lo social media. Mi ò blame ẹ. Mi ò blame ẹ o. Ó máa ń tí mo blame. Àwọn tó gbọ́n tó kàwé tí wọ́n lo social media. Tó dẹ̀ ń tẹ̀lé ẹ. Education is not a scam. You are daft. Illiterate dẹ̀ ni ẹ́, Iyabo. And you are not just an illiterate. You are a pathetic illiterate. Ó ń fìyàn tọrọ bára oní kó wá explain fún ẹ. Bóyá ọmọ ẹ ló ń báwí àbọ̀ ọmọ ẹ̀kọ́ ló ń báwí. Ṣé wọ́n ló wà lábẹ́ Gistlover? Ojú tí ẹ fọ́ orí update Gistlover. Tí Gistlover sọ wípé àtòun àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjò òun àwọn máa jọ gbé ọmọ sìn ìwọ kú ò sí láyé. Ẹ wo nǹkan tí idiot ń gbé lọ sí court. Ó sá lọ court thinking pé mi nílé sọ̀rọ̀ wálé máa fi mí gbowó lọ. Ẹ̀rà yẹn ti tán, mo ti dẹ́ lókòwò tó. Èyí tó jẹ́ ti tó.
I have to come and translate all these things because you are the one that has constantly passing on my children. Ìwọ ni gist lover. Ṣé ìwọ ni gist lover? Really? We blame the system, I swear down. She's admitting to be gist. Yeah. She's admitting to be gist lover. Ìyá ìyàwó ṣe tó bẹ̀bẹ̀ owó tí bẹ̀bẹ̀ fọ́kàn. Ṣé eléyìí ni criminal? Eléyìí ni criminal case. Nínú àwọn nǹkan tí wọ́n ti commit. Mo ní eléyìí ni criminal case. Kí ni ìyá ìyàwó ń ṣe ló fẹ́ gbé lọ kóòtù? Ọlọ́run ló tó wáyé pé wọ́n dismiss case. Àwọn kan tó fẹ́ kó lọ kóòtù rèé. Mo ní àwọn kan tó fẹ́ kó lọ kóòtù rèé. Jẹ́ kí n dá ẹ lóhùn tó ṣe eléyìí bó la ṣe lè dé 958. Ó ṣe ń bọ̀ marathon ni máa ṣe fún ẹ. Ìwọ kẹ̀. Ó mọ nǹkan kan. You don't know nothing. Ẹ jẹ́ wò. Èwo ni tó ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn bá ń send ẹ. Èwo ló ṣẹ̀ṣẹ̀ ṣe. Ẹ jẹ́ kọ́kọ́ gba information. You don't know nothing. N tó fẹ́ kó lọ rèé. Ó dẹ̀ ti gbowó lọ bìbà, ó ti gba donation lọ. Mo ti gbé Lizzy lọ sí court wọn pídà. Kó dárúkọ mi. Èmi ni mo lè fi Lizzy gba donation. Èmi ni mo lè lọ mú house address ẹ. Ẹ rí mi ní nígbà tí mo lọ serve ẹ ní court letter, mo ya ojú ọmọ ẹ sí. Mo gbé sórí orí amebo, mo gbé sórí Esabod, mo tún gbé sórí gist lover. Kò tó bẹ́ẹ̀. Ọlọ́run ló máa bá tiẹ̀ jẹ́. I'm on life. Òrèlélé amen. Mi mọ̀ pé ó gọ̀ báyìí o. Ó lọ ṣì ẹ Daniel o. Ó lọ ṣì lélẹ́yìn náà. Eléyìí gọ̀ mẹ́. Ṣé ohun tó fẹ́ kó lọ kóòtù rèé? You come and explain. Ta ni wọ́? Ta ni ẹ? Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Ta ni wọ́? You will come. Ta ni ẹ? Fún mi ní new video ẹ̀ ká tún ṣá sí. Àbó máa rábìrùn yìí ṣá. Àbó rábìrùn yìí ṣá. Àbó rábìrùn òun fìyàn babara. Òun tó fẹ́ gbé lọ kóòtù ṣá. Òun fìyàn babara. Ó sọ pé ó máa pàdé èèyàn lọ́jọ́ kejì ó dẹ̀ pàdé ó dẹ̀ vandalize mọ́tò ẹ̀. Ó kọ́ torí TikTok ni. Kí ló sọ já mi tán? Nǹkan tó fẹ́ kó lọ kóòtù nìyẹn. Wọ́n wá fòkù Fáráò, wọ́n wá fòkù. Nǹkan tó fẹ́ kó lọ kóòtù nìyẹn. So láti ọjọ́ ẹ̀yin èèyàn ṣe gbọ́. Ó dẹ̀ kóòtù ẹ̀ ò dẹ̀ fún mi náà. Ó dẹ̀ kóòtù àárín bẹ̀ kó sáré fún mi. Ẹ̀yin èèyàn. Kẹ́lẹ̀ bá mọ̀ pé orí Ìyábọ̀ ti burú. Kẹ́lẹ̀ bá mọ̀ pé orí Ìyábọ̀ ó ti burú yányán. Kẹ́lẹ̀ bá mọ̀ pé orí Ìyábọ̀ ti dàrú. Wọ́n ló sọ pé mo lọ fún Farida. Ẹ̀yin èèyàn ẹ̀ rí show Esabod ń ṣe tó fi ń promote Farida. Mú èpè tí Esabod ṣe fún àwọn ọmọ Farida. Rí adúrú show tí Esabod ṣe. Ẹ wo gbogbo àwọn tó dárúkọ lẹ́nì, ẹ wo gbogbo àwọn tí Ìyábọ̀ dárúkọ lẹ́nì. Rí show tí Esabod ń ṣe ni. So lókì Ìyábọ̀ ọ̀rẹ́ ni gbogbo àwọn tó fi ń ba business èèyàn jẹ́, ọ̀rẹ́ ni wọ́n. Gbogbo àwọn tó fi ń ba business èèyàn jẹ́, ọ̀rẹ́ ni gbogbo wọn. No wonder tó ṣe ṣàṣeyè nínú ayé. Ó lè rúlà, ó lè ṣàṣeyè. You are a shameless idiot.